ìbálẹ̀ ní o ìbá o ẹ̀yin tó láyé mojú bà kó ṣe. ìbà ìbà lónìí o ìbà. ẹ jẹ́ kó yẹ mi mojú bà kó ṣe o. ìbà ìbà lónìí o ìbà. ẹyọ máa jógbẹ̀rù mo ní mojú bà kó ṣe o. ìbà ìbà lónìí o ìbà. ó ṣe gbẹ̀rẹ̀ fámìlì mojú bà kó ṣe o. ìbà ìbà lónìí o ìbà. Àyìnlára bíná mi jó lóko wa máa bọ̀wọ̀ onírèsí. ìyàbọ̀ ní gbọ́mọ̀ nǹkan ní gbọ́mọ̀. Aláṣọ funfun. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pọ́ńpẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ gan ni. Ìwòye ọ̀sẹ̀ tó kọjá láṣeré lẹ́gbẹ̀ẹ́ o. Ó tún dọ̀sẹ̀ ìyá àtúwá wọ́n fẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ gidi gan. Bíná mi ìjó olóko wa máa bọ̀wọ̀ onírèsí. ọ̀wọ̀ nílé ọ̀wọ̀ lóko ọ̀wọ̀ láàrin ìlú ta. orúkọ mi ni ọba Dr. Ifámilúgbà Gbénga Táíṣe òòṣà mọ́lẹ̀mọ́lẹ̀ aláṣẹ òòṣà àgbáyé worldwide. Bí mo ṣe jẹ́ sí Èrèlú àgbáyé ẹ máa fi àgbáyé sí worldwide. Mo jẹ́ bàbá òòṣà ẹ̀ ni mo jẹ́. Ó dẹ̀ jẹ́yàn kan tí ó ní òkìkí káàkiri àgbáyé. Ó dẹ̀ jẹ́yàn kan tó dẹ̀ kóyàn mọ́ra. Ó jẹ́ ọmọ òòṣà mi tí mo nífẹ̀ẹ́ sí. Mo nífẹ̀ẹ́ sí dáadáa torí pé ó ní ìtẹríba fágbà. Bàbá òòṣà ni mo jẹ́, ọba òòṣà ni mo jẹ́, aláṣẹ òòṣà ni mo jẹ́. Àmọ̀ràn tí mo gba Èrèlú olóríṣà àgbáyé, àmọ̀ràn tí mo gbà wọ́n ni pé kán máa ṣe sùúrù kan dẹ̀ máa kóyàn jọ. Orí òòṣà oríṣiríṣi èèyàn ló máa ń wá sídìí òòṣà. Àwa ni olùtúsílẹ̀, olùgbàlà ni wá. Àwa tá a jẹ́ olùgbàlà a jẹ́ ààtàn ni wá tó yẹ pé wọ́n máa da nǹkan sí ọ̀dọ̀ tiwa. A gbọ́dọ̀ bínú jù, a gbọ́dọ̀ kanra mọ́yàn jù. Àmọ̀ràn tí mo gbà wọ́n ni mo dẹ̀ tún gbà wọ́n lámọ̀ràn pé kán jókòó dáadáa sídìí òòṣà, kán dẹ̀ sòótọ́ nídìí òòṣà òun torí pé òótọ́ la máa sọ nídìí òòṣà o, a kì í pa nídìí òòṣà. Gbogbo àwọn tí wò mí káàkiri àgbáyé wọ́n ní kógó báyìí náà gbọ́n wá gógó dùgbẹ̀dùgbẹ̀ náà gbọ́n wá kèrègbè tó òjò bá balẹ̀ nípò òjò balẹ̀ tá ṣàràṣàrà. Ifá kan ni màá kì fún wọn. Wọ́n ní ogbè kànràn ọlọ́kọ̀ọ̀ràn kan àdífá fún orí ń wá lọ sílùú Ìjẹ̀ṣà. Gbogbo ẹ̀ tẹ́ wò mí orí yín ò ní burú, orí yín ò ní gbàbọ̀dè. Gbogbo iléeṣẹ́ iná tí ẹ̀ ń gbọ́n mi sílẹ̀ lénìí orí yín ò ní burú, iléeṣẹ́ yẹn á máa lọ wájú o. Ìjọ olórìṣà àgbáyé ìmọ́lẹ̀ rìṣà gbogbo apáwátá iwájú bájú wa lọ́wọ́ ajá ń lọ iwájú là á máa lọ o. Gbogbo ẹ̀ tẹ́ wò mí lẹ́nìí káàkiri àgbáyé ìkẹ́kọ̀ọ́ ò ní ṣe yín. Ìyá náà tá a bá ṣọdún lẹ́nìí kan ò ní ṣe ìkan ò ní ṣọmọ ẹ̀. Mo wá gbàdúrà fọ́kọ ẹ̀ lágbọ́rọ̀ Ọlọ́run gíga là ń bọ́jọ́ gíga là ń bóṣù gíga là máa bá wọn kọ ẹ̀ lọ́kọ wọn lágbọ́n lódò lágbọ́n lórí láyé. Ìlú Òṣogbo ò ní dàrú. Mo fi orúkọ yìí mo fi dárúkọ ọba ìlú yìí mo gbàdúrà fún wọn kán máa pẹ́ lórí àpèrè.
òòṣà ajé tá à ń ṣe lénìí òòṣà tó dára ni ẹni Ọlọ́run bá ti dá ajé mọ́ láti ọ̀run á rí ajé lò nílé ayé. Lórí Ọláṣẹ́ní Fáfúrà Ọ̀gábí. Èmi ni Dr. Afọlábí Adékọ́lá Ajalólẹ́rù #1 l'Óṣogbo. Ẹnu àwọn tí a rí pé wọn ò fẹ́ jẹ́ kí àṣà àti ìṣe Yorùbá bàjẹ́ ni. Gbogbo ẹni tó bá dẹ̀ fẹ́ bà àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá jẹ́, alálẹ̀ ilẹ̀ ìyá dẹ̀ bá mú. àṣẹ o, àṣẹ wà, àṣẹ o. Orúkọ mi ni Chief Mrs. Alice Jemilat Àṣàbí Yèyé Ọ̀ṣungbèmí of Ìrẹ̀lú òòṣà gbogbo àgbáyé lọ́ndà bàbá mi òòṣà kábíyèsí o mọ́lẹ̀mọ́lẹ̀ of Badagry, Lagos State. I'm celebrating my 6th years of festival, of which tó túmọ̀ sí pé mo ń ṣe ọdún gbogbo òòṣà mi, and this is the 6th year. Àwọn bàbá mi tó wà lápọ̀tún yìí ni àwọn bàbá òòṣà mi láti ayé tipẹ́tipẹ́. Àwọn ẹni tó ń dáfá fún mi, àwọn náà ń ṣe gbogbo ẹ̀ fún mi pẹ̀lú. Mo dẹ̀ wá dúpẹ́ lórí orí, mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí o. Ìyá mi, dá fún wọn. Kábíyèsí o. Ìyá dé ayọ̀ adé. Kábíyèsí o. Oríkàdé o. Kábíyèsí o. Adé o.